kò ń ṣe pé ká occupy nìkan kò ń ṣe pé interim nìkan ṣe foundation yẹn constitution yẹn ká bẹ̀rẹ̀ sí ní energy wa dìde torí state of mind wa tí ò bá sí láti ṣe nǹkan tá a fẹ́ ṣe nígbà kọ́ta kó dàrú tí state of mind wa bá ti dúró láti sìn kò lè dàrú ẹnì kankan ò lè wá láti lóun fẹ́ dàrú òun fẹ́ hijack òun fẹ́ ṣe kinní kan kò sí nǹkan tó jọ so mo fẹ́ ká gbé state of mind wa yẹn kó ready fún ìrìn àjò yẹn pé ok ilé la dé yìí ilé là ń lọ àti délé ó yá nǹkan báyìí la fẹ́ ṣe ilé a fẹ́ kunlé ni a fẹ́ gbálẹ̀ ni a fẹ́ fọlé ni ká ti prepare mind wa nǹkan tí mo ṣe ń ṣe exercise yìí nìyí o tí mo ṣe ń ṣe gbogbo àlàyé tí mo ń ṣe yìí mo fẹ́ ká gbéra wa sókè ká gbéra bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà mo fẹ́ ká kúrò nínú gbogbo rádaràda ìranù so mo fẹ́ ṣe divert mind wa síbi tó yẹ kó wà ó ní gbogbo àlàyé tí mo ń ṣe so àwọn tó ń sọ̀sọ̀kúsọ pé kinní kan wọn bá ti jagun ká pé ẹ gbé ọwọ́ yẹn ni ní tó máa ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn ní tó máa ṣẹlẹ̀ òun mo sọ fún yín yẹn ká pé àdẹ̀ ti gbé ọwọ́ ní ọdún tó kọjá ká ṣe declaration ká bẹ̀rẹ̀ reclamation gbogbo ẹ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó ń pe 2023 wọn lè fẹ́ dojú ogun kọ ìbò táwọn fẹ́ dì ní wọn ò ní sọ pé ẹ ti ní àìdí àti yín tẹ́lẹ̀ pẹ́ ń lọ́lé o wọn lè fẹ́ dojú kọ ìbò àwọn ni so gbogbo ọ̀nà tí wọ́n lè gbà tán lè fẹ́ fi rojú àbòsí ọlọ́run jù wọn lọ ìyẹn àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ti jù wọn lọ wọ́n dẹ̀ rí pé àfa wàhálà jẹ́jẹ́ là ń lọ so mind ṣẹ́rí mind ó wà very powerful ọkàn yẹn wà very very powerful téèyàn ò bá lò dáadáa ọlọ́run má jẹ́ àṣìlò but téèyàn bá lò dáadáa agbára tó nípọn ni agbára gidi ni torí mind òun lèèyàn máa fi control gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n máa fi ní determination tó máa fi successful tó máa ṣe mind ẹni ọkàn ẹ̀yẹn ló máa ti mú dúró ṣinṣin ni ipe àníṣe irọ́ mi ò ní gbà bẹ́ẹ̀ ṣe sọ́nsìn ìgbà tí ogun yẹn mú ní àníṣe irọ́ ni mi ò ní gbà sẹ́ àmì ìran mi ò ní parun sẹ́ ìran mi ò ní parun sẹ́ ogun àwọn ọ̀dọ́ yìí máa búyọ sẹ́ irọ́ lẹ́pa ẹ̀pa irọ́ yẹn ẹ̀yin lẹ́ máa parun o tó bá dojú ẹ̀yin lẹ́ máa parun gbogbo tẹ́ bá gbèrò nu ayé yín ló máa ṣẹ tẹ́ bá gbèrò èrè àṣẹ èrè tó bá gbèrò ibi ló máa jẹ́ kò sí wàhálà so nǹkan tó mú ṣẹ́rí mind mo fẹ́ kí o gba ká jẹ́ kí mind wá ready kó má sí ìjayà kó má sí iyèméjì kó má sí ìsọkúsọ ẹ má jà listen to them kò sí bá ṣe lè máa rìnrìn yìí o tá à ní rí ní ṣe àṣọ tá à ní ráwọn dáa kí náà ń wí kí náà sọ wọ́n sọ fún náà o wọ́n sọ fún náà àgbà tó ń kọ́ ọkọ̀ o ojú omi o wọ́n sọ o kí náà sọ tán ìgbà tí Moses kó wọn lọ́lẹ̀ lè rí nǹkan nínú 12 kí ni 10 sọ kò ṣeé ṣe oh God wọ́n fẹ́ pa wọn dànù kí ni yóò ṣeé ṣe ọ̀nà tó yẹ káwọn gbà pọ̀ yìí kí ni kan tó yẹ ká so kò ṣeé ṣe kò sí ni ẹ máa rí ni kò sí ni nígbà tó olùgbàládé náà kọ́ so tá a bá wá rí nínú ìrìn àjò ti Yorùbá yìí ká má rí wọn a jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni nǹkan kan ṣẹlẹ̀ so a ń láti rí wọn ni dandan ni Amẹ́ríkà bó ṣe tóbi tó yẹn nígbà yẹn táwọn náà ń jìjà ìjàngbara wọn láwọn tó dúró takúpa táwọn fẹ́ kú sóko ẹrú wọn ní wọn táwọn yẹn náà ń ṣàtakò so tí ìrìn àjò bá ti jẹ́ òótọ́ tó jẹ́ gidi pé ẹ̀wà láwọn tó máa takò àyẹn ò dáa so iṣẹ́ táwọn gbà yẹn jẹ́ kán gbà tí wọn ló bá wọn kò sí ètò kan àwa nínú yẹn so ṣe wá rí níbi tá a dé ń sìn ká occupy ni o àwọn ò wá retí ogun látọ̀dọ̀ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n tán bá ja ogun àkọ́kọ́ gbogbo ọmọ Yorùbá tó wà ní armed forces láti padà wálé o ẹ̀yin náà mọ̀ pé that's the right thing láti ṣe wọn ò ní dojú kọ ìran yín kẹlẹ̀ wà lọ́dọ̀ ẹ̀yin tí ò ń ṣe ìran yín láíláí kò ní ṣẹlẹ̀ gbogbo engagement pé èèyàn ń jagun gbogbo everybody ló mọ̀ yẹn láti padà sílé yín gbogbo armed forces pátá ọmọ Yorùbá tó jẹ́ armed forces padà sílé láti wá defend lẹ́yìn o mo dẹ̀ fẹ́ assure yín Ọlọ́run ló ń sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá mo fi ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀yin armed forces wípé
position yín ó wà secured, owó yín ó wà secured, benefit yín ó wà secured, gbogbo nǹkan tẹ́ ní is guaranteed. Ọmọ Yorùbá lápapọ̀ guarantee ẹ̀. Tẹ́ bá wá dé ilẹ̀ Yorùbá tán àǹfààní tí ẹ ní Nàìjíríà ẹ máa wá rí nílẹ̀ Yorùbá o, torí Yorùbá máa wá fi àpọ́nlé gidi hàn wípé ẹ̀yin lọ́lọ́run fi ṣe, Ọlọ́run làbò gbogbo wa o, bọ̀ ẹ̀yin lọ́lọ́run wọ́n ní iṣẹ́ ààbò lórí ilẹ̀ Yorùbá. Tí yín láti special, gbogbo nǹkan tó dáa ó ti di dandan kó jẹ́ tiyín náà. So gbogbo àǹfọ̀ṣiṣẹ́ ọmọ Yorùbá, salary sí guarantee ni, position sí guarantee, pension ní gbogbo nǹkan guaranteed. Ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá ní àǹfààní tó pọ̀ tí ẹ ní rí ẹ ṣẹ̀ṣẹ̀ máa ní. Lẹ́yìn náà àwọn bàbá wa bí Àgbẹ̀kọ̀yà, bí àwọn ọlọ́dẹ, àwọn kìíní, gbogbo wọn ẹ dìde tó bá dé ojú ẹ̀, tó bá ti dé ojú ẹ̀ dìde. Gbogbo ọmọ Yorùbá tọ́lọ́run fún ní ìmọ̀ òye ní ti ìmọ̀ Yorùbá ní ti ìmọ̀ ẹni ìmọ̀ láti lè fèsì ogun ẹ dìde. Tó ní ilẹ̀ Yorùbá gbogbo èmi àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà, Vigilante, àwọn náà máa di homeland security. Wọ́n dẹ̀ máa ṣe wọ́n pẹ̀lú ẹ̀tọ́, pẹ̀lú ètò, pẹ̀lú owó tó owó dáadáa. Tẹ́pẹ́ àwọn náà máa yan gidi. A dẹ̀ máa ṣe kọ́lẹ́jì fún wọn. Ní ìdàtí ní certificate kẹ́tọ́ wọbẹ̀ o, kò sí requirement o, ìmọ̀ yín ni requirement yín o. Tẹ́ bá ṣe ẹ̀kọ́ tán tẹ́ ṣe, wọ́n máa fún yín ní certification. Bọ̀ tí pé láti lọ wọbẹ̀ ní ìdí kankan bẹ́ẹ̀ o, kò sí pé ẹ̀ṣẹ̀ máa lọ gba JAMB, ẹ máa gba school cert, kò sí yẹn bẹ́ẹ̀ láti lọ sí college yẹn. Research center dẹ̀ máa wà ń bẹ̀ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Ẹ̀yin ní homeland security. So ìlú àpapọ̀ ọmọ Yorùbá máa recognize wípé ẹ̀ ń ṣe ààbò fún ilẹ̀ Yorùbá tọ́lọ́run rán yín. So tó bá dé ojú ẹ dìde. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo tẹ̀ fẹ́ tún sọ again, ẹ jẹ́ ká ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ má lọ sí, tí wọ́n bá lọ ṣe website tí ò ń ṣe tọmọ Yorùbá, ẹ má lọ bẹ̀ o. Èyí tó wà fún iṣẹ́, ẹ ti mọ̀ pé ìrètí ọ̀dọ́ ọmọ Yorùbá ìrètí ọ̀dọ́ Yorùbá.org òun ni ti Yorùbá o, òun ni ta ọmọ Yorùbá o fún iṣẹ́ o. Ti àwọn àgbà iṣẹ́ ṣe ilẹ̀ Yorùbá.com nítorí iṣẹ́ nìyẹn. So òun ni ti àwọn contractors o, àwọn tó fẹ́ máa gbaṣẹ́ bí contractors. So ẹ jẹ́ ká fi sọ́kàn, ẹ má jà lọ síbi tí ò kàn wá o, ẹ má jà lọ, wọ́n ń dọ́gbọ́n oríṣiríṣi o, ìyẹn bẹ́ẹ̀. So lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí Occupy. Gbogbo wa ló wá kàn, ọ̀dọ́ nìkan kọ́, àtàgbàlagbà, arúgbó, gbogbo wa ẹ jẹ́ a bọ́ta, ká bọ́ta rẹpẹtẹ. Àwọn èèyàn míì á wò, wọ́n á rò pé protest ni, ẹlòmíì lè rò pé protest ni, nǹkan tó bá wọn kàn lè kó jọ. Tiwa ṣáà ni pé a fẹ́ occupy nǹkan tó jẹ́ tiwa, a gba nǹkan tó jẹ́ tiwa, a dẹ̀ máa jókòó tì, ẹrù wa. Èèyàn kan ò dẹ̀ lè lé wa kó ń di ẹrù wa. Ẹni tó bá lóun fẹ́ lé wa kó ń di ẹrù wa, ó fẹ́ dá wàhálà lẹ̀ ni o. Ó fẹ́ dá wàhálà lẹ̀, a dẹ̀ fẹ́ wàhálà. So kí gbogbo èèyàn ti mọ̀ yẹn, a dẹ̀ ẹnikẹ́ni lọ́wọ́, kẹ́nikẹ́ni má dì wá lọ́wọ́. A exercise right wa ni o, right wa as indigenous people, right wa fún self determination. Òun là ń ra exercise o. À ń padà sí roots wa, à ń lọlé. Ìdí kan tá ṣe ń lọ nìyẹn, à ń lọ ilé. Ká tiẹ̀ lọ gbé ìgbésí ayé tọ́lọ́run fẹ́ ká gbé, ká lè ṣe nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe àti orílẹ̀-èdè. Ilé là ń lọ, à ń lọlé. So lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́, àwọn tí wọ́n bá wà ní different places, different states, tó ra máa ṣe ní state by gbogbo state la máa ti occupy. Ẹgbẹ́ tó jẹ́ tọmọ Yorùbá, àwọn kan sọ wípé wọ́n ní Kogi ò ń ṣe Yorùbá. Yorùbá ní Kogi o,
but gbogbo Kogi kọ́ ni ti wa o according to bí mo ṣe gbọ́ wọ́n ní gbogbo Kogi kọ́ ni ti ọmọ Yorùbá wọ́n ní apá kan ń bẹ ní ti ọmọ Yorùbá so tá bá fẹ́ ṣe territory tá fẹ́ define ẹ̀ dáadáa ṣé mọ̀ pé àwa àti Nàìjíríà ṣì máa sọ̀rọ̀ nǹkan tá máa pín pọ̀ tọ́rọ máa pín gbèsè fúnra wọn ètò bá ní asset bẹ́ẹ̀ wọ́n á pín oríṣiríṣi nǹkan la ṣì máa ṣe tá máa yọ sọ́tọ̀ọ̀tọ̀ so lára nǹkan tó máa jẹ́ pé the only place tá ti lè ní àríyànjiyàn òun náà ni Kogi nítorí ilẹ̀ ọmọ Yorùbá tó bá wà ń bẹ̀ tán bá ti bù sọ́dọ̀ wọn lọ́hùn a máa jọ tá bá ti láwọn àgbàlagbà tó wà ń bẹ̀ tán mọ̀ tán dáadáa a máa sọ fún wọn pé ilẹ̀ wa kọjá bíyò ilẹ̀ wa ibi gangan ní ilẹ̀ wa Ọlọ́run jẹ́ ká rí àwọn àgbàlagbà ní Kogi tó máa bá wa ṣe àfihàn yẹn ibi nílẹ̀ Yorùbá dé ló bá tán so a lè má lè claim gbogbo Kogi ṣùgbọ́n tó jẹ́ tiwa ní Kogi a máa claim ẹ̀ a máa gbà ìran wa nìna ìran wa ló wà ń bẹ a lè ní kìí ṣe ìran wa èyí tó jẹ́ pé ìran wa tẹ́ pé a lè claim òun náà làwọn Delta àwọn Benin àwọn Warri nítorí àwọn yẹn ya fúnra ara wọn kúrò ní yàlófin náà fi ya kúrò àwọn òyìnbó yìí náà dẹ̀ ni tó sọ wọ́n di Midwest ńgbà yẹn Western State ni wọ́n wá ní àwọn yẹn Midwest tó rán dé pọ́ ń bẹ̀ ní o lára kọ́ máa fẹ́ control mind àti ọkàn àti thoughts ní o òun ní o bọ̀ Kogi àwa la ní o Kwara àwa la ní 100% Yorùbá ló ní 100 gidi kò láríyànjiyàn nù o ìyẹn ò ní wọ́n ní wọ́n pé 100% Yorùbá ló ní o ìyẹn ló wà ń bẹ̀ kò sí wàhálà àwọn kan ní àwọn Fúlàní wà ń bẹ̀ Fúlàní yẹn ajẹ́kò ti sọ̀rọ̀ ẹ̀ di Yorùbá ni but wọ́n wá dúró sí Kwara a wá lóhun Fúlàní rọ́ ló pa a jẹ́ pé Fúlàní ó ti di Yorùbá Yorùbá ló ní Kwara o Fúlàní tó bá wà ń bẹ̀ ó di Yorùbá nìyẹn kì í ṣe Fúlàní kí ló ń jẹ́ bẹ̀ Yorùbá ló ní nà ṣe bí Aláàfin gangan fúnra rẹ̀ àfihàn Ọ̀yọ́ ibi Kwara yẹn ló wà tẹ́lẹ̀ ilẹ̀ Kwara ló wà ibi tá à ń pè Kwara lẹ́yìn ibẹ̀ ni Aláàfin ibẹ̀ làfin wà Yorùbá ló ní ibẹ̀ yẹn o ìtàn dẹ̀ clear kò dàrú rárá Yorùbá ló ní so Fúlàní tó bá ń gbé bẹ̀ ní kó má gbé bẹ̀ ṣùgbọ́n kó mọ̀ pé Yorùbá lòun òfin Yorùbá èdè Yorùbá àṣà Yorùbá lòun máa lò bó ṣe jẹ́ nìyẹn Kogi yẹn kò sí wàhálà. àwòrán wà tá à ń pè ní map ó wà ibi tílẹ̀ Yorùbá dé ibi tó dé láyé john ó wà ní gbogbo àgbáyé gan. ẹ ṣe sà bó ṣe wà nìyẹn kò sí wàhálà so kéèyàn kan máa rò pé òun fẹ́ confuse ọmọ yìí kò sí o so àwọn ará Kogi àwọn èyí tó jẹ́ ẹ̀jẹ̀ tiwa wà ń bẹ̀ a dẹ̀ máa gba èyí tó jẹ́ tiwa bó ṣe wà nìyẹn kò dàrú àwọn ò ní sọ èèyàn wa nù láíláí Yorùbá ni wọ́n o àpapọ̀ Yorùbá ló ń lọlé àpapọ̀ Yorùbá tọ́lọ́run dá àwa là ń lọlé wa orílẹ̀-èdè wa là ń lọ lọ jí orílẹ̀-èdè yẹn kankan torí náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Occupy yìí gbogbo wa ló wá bá wí pátá ẹ jọ̀ọ́ àwọn tán bá ní àti help tán lè help wa lórí ọ̀rọ̀ Occupy nítorí tá a bá bẹ̀rẹ̀ a máa jókòó ti ẹrù wa ni a máa jókòó síbẹ̀ so gbogbo àwọn tán bá ní ideas ẹ jọ̀ọ́ ẹ contact Black Lion ẹ bá contact Black Lion àwọn tán bá ní ẹ mọ àwọn music bands yẹn ní different states ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ àwọn nǹkan tí a need lóríṣiríṣi ẹ jọ̀ọ́ àwọn tán ní cooling vans àwọn tán ní floodlights àwọn tán ní charging point wọ́n ní kinní kan tẹ́ pé ẹ máa lọ charge phone níbẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ jọ̀ọ́ tẹ́ bá lè bá wa rí tẹ́ bá lè volunteer kẹ́ donate ẹ̀ kò ń ṣe pé owó nìkan tẹ́ bá lè donate ẹ máa gba nǹkan yín padà kò ń ṣe pé anything so donation tẹ́ bá lè bá wa donate àwọn nǹkan yìí káwọn èèyàn lè lò for convenience àwọn èèyàn wa nígbà tán bá fi wà ní ìta pé à ń occupy nǹkan wa ẹ jọ̀ọ́ àwọn nǹkan tẹ́ bá lè bá wa tẹ́ bá lè donate fún wa àtowó òmìnira account sister mi máa ń gbé síta òmìnira account tuntun ní o
tuntun ó wà ní website káàkiri wọ́n dẹ̀ ti ń pín káàkiri platforms náà so ẹ jọ̀ọ́ ẹ bá donate bó ṣe owó ni bó dẹ̀ jẹ́ nǹkan ẹ fẹ́ donate bóyá àpò rice ni nǹkan gbogbo yẹn welfare yẹn máa lọ ṣe understand bó ṣe omi ni bó ṣe aṣáàfẹ́ ijó yẹn ṣe pàtàkì ẹ bá wá music o àwọn tó ní van ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rí yín àwọn tó bá ní projectors tó yẹ pé àwọn èèyàn wa máa wò ó tèrò bá pọ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ jọ̀ọ́ a dẹ̀ tún wá àwọn nurses àti doctors náà tẹ́ bá lè volunteer ní each of those states so because a máa ní ètò fún yẹn fún medicals a máa ní ètò fún a dẹ̀ tún fẹ́ ṣe ètò láṣẹ Ọlọ́run gbogbo àtà bá wà ń ta yẹn a máa wo bp ara wa eye test kinní kan oríṣiríṣi a máa ṣe àwọn yẹn a máa ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ń bẹ̀ a tún máa fúnra wa ní ìmọ̀ràn lórí healthcare services lórí ti ìbílẹ̀ náà ìpè tẹ́ bá ti mu ewúro báyìí ló ń ṣe o tẹ́ bá jẹ ẹlẹ́fọ̀ọ́ o báyìí ló ń ṣe o a máa ṣe oríṣiríṣi nǹkan a máa ṣe nǹkan tó máa mú alára ya dá àkókò bẹ́nikẹ́ni jà ṣùgbọ́n tán bá ní ogún dé o àwọn náà ń jagun àwọn ò jagun àwa máa defend ara wa tiwa ni so lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó bá different things ẹ lè contribute sí wa fún wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn wa ẹ jẹ́ ká dìde gbogbo alẹ́ occupation yìí bá wí o occupy ká occupy property wa ṣe mọ̀ pé àjà a ti sọ fún wọn pé reclaim ẹrù wa rèé o a fẹ́ gbà padà ẹrù wa rèé o a fẹ́ gbà padà ṣé àwọn pátí pariwo tó so nísìn a fẹ́ lọ wá jókòó ti ẹrù wa wọn ṣáà ń lé ẹni kúrò ń di ẹrù yàn wọn ṣáà lè lé ọmọ kúrò ń lé bàbá àbáná ṣe máa ń sọ ilé bàbá wa ní wọn ṣáà lè láwọn fẹ́ lé wa kúrò ń lé bàbá wa so ó sì à fẹ́ jókòó tì ká jókòó. ilé bàbá ọmọ ti bọ ọmọ lẹ́rù ká lọ a fẹ́ gbà àròdàn la fẹ́ lọ ṣe báyìí gbàǹ. ló tán so occupy yẹn òní àáfàá sọ́nsìn àròdàn là ń lọ ṣe a máa jókòó táyé máa rí ní o wípé yes àti rẹ́dì àti occupy ilẹ̀ wa àwa la ní nǹkan wa àwa a dẹ̀ máa occupy ẹ̀ peacefully but wọ́n bá ní ó wá di nǹkan míì àwọn ló sọ di o àwa kọ́ o àwọn ò ní tọ́jà a dẹ̀ ní kọ́kọ́ pé ìjà ṣùgbọ́n tán bá gbé ìjà wá àpẹ̀ láti lẹ́yìn Ọlọ́run olórí ogun Jehovah ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti ṣẹ́gun fún wa tóra àti jàre ká tó bọ́ta ṣáà gbogbo ìgbésẹ̀ tá à ń gbé táwọn kan sọ kí náà ṣe kí náà mọ̀ yẹn ààrẹ ni o níwájú àgbáyé níwájú Ọlọ́run àti ayé níwájú ọ̀run àti wájú ayé òun ni gbogbo ìgbésẹ̀ tá à ń gbé yẹn o ká lè jàre Ọlọ́run dẹ̀ ti dá wa láre báyìí tó rán rí pé gbogbo ọ̀nà pátá la fi ṣọmọ olúàbí gbogbo ọ̀nà la fi ṣọmọ ológo àdá ẹnikẹ́ni láàmú tó ta bá la fẹ́ wá jókòó ti ẹrù wa tán wá ní kò rí bẹ́ẹ̀ ló bá tán ìyanu ti ṣẹlẹ̀ mo dẹ̀ fẹ́ fi àsìkò ìdúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn èèyàn wa tán fowó sínú òmìnira account tuntun ẹ ṣé mo dúpẹ́ o fún ọmọ Yorùbá lápapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò àbùdíntolókun ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run tó ní agbára owó ọlá ní ọwọ́ ó máa bùkún yín ní gbogbo ìgbà ó máa dá yín lọ́lá ní gbogbo ìgbà lágbára Ọlọ́run ẹ wà nínáwó ẹkún ẹ nínáwó òṣè ẹ nínáwó ìyà owó ayọ̀lẹ̀ máa ná gbogbo ìgbà tẹ́ bá náwó báyìí ayọ̀lẹ̀ máa rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fowó ṣe báyìí ayọ̀ ló máa já sí ní agbára Ọlọ́run ẹ wà níwá owó nígbà kankan tẹ́ bá ń rò lásán pé ẹ fẹ́ ṣe nǹkan kan owó tó owó lẹ máa rí tó tún ju owó nǹkan tẹ́ ń rò yẹn lọ láṣẹ ti Ọlọ́run ẹ ní láàkẹ́ ní gbòtìn ní àṣẹ ti Ọlọ́run lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run lágbára ẹ̀jẹ̀ Jésù gbogbo àwa tó dẹ̀ wù láti fi sí Ọlọ́run á bùkún gbogbo wa láti fi sómìnira account àwọn tó bá dẹ̀ jẹ́ pé nǹkan dáadáa náà lẹ fẹ́ gbogbo nǹkan tọ́lọ̀ bá ti fi sí lọ́kàn pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ẹ jẹ́ agbéra àsìkò ti tó ẹ jẹ́ a lọ ṣe occupy ká lọ gba nǹkan wa a ti pariwo tó a ti ṣe tó ó tó ká lọ gba nǹkan wa ṣe rí flag tá à ń rí yẹn ó ní ìtumọ̀ torí flag Yorùbá tá à ń gbé sí inú ilẹ̀ là ń gbé wọ ó ní ìtumọ̀ pé a ti gba orílẹ̀-èdè wa
Ọlọ́run ló gbà fún àwa náà kọ́, Ọlọ́run ló ṣàánú aráàánú gbà ní o. Tó ti fi lélẹ̀ káàkiri orílẹ̀-èdè Yorùbá pé Yorùbá ti dé àti délé, Yorùbá ti dé àti délé. Májẹ̀mú ni wọ́n gbé wọnú ilẹ̀ màní, wọ́n gbé ọ̀pá igi wọ́n gbé wọnú ilẹ̀, wọ́n wá gbé àsíá sókè táfẹ́fẹ́ ń fẹ́. Ó yẹ kó yàwó ọmọ Yorùbá, ìyanu ti ṣẹlẹ̀. Ó yá ká occupy gbogbo tó ń jẹ́ tiwa o, occupy now, stage occupy ládé o, ẹja occupy nǹkan wa. Ẹ má jẹ́ kán control mind wa sọ́nà tí ò sí o, tó tán bá tún ti gbọ́ ta sòyìnbó míì wọ́n tún gbé wàhálà dé rẹpẹtẹ, gbogbo oríṣiríṣi náà ń gbé wàhálà dé. Ọ̀tọ̀ ni wàhálà declaration fún wọn, ọ̀tọ̀ ni wàhálà reclamation, wọ́n tún máa fẹ́ gbé wàhálà occupy dé o, occupation occupy wọ́n máa fẹ́ gbé wàhálà dé torí àwọn náà wọ́n ń wo ọ̀kan. Àdẹ̀ bá wọn sá eré náà, àbá wọn dún eré, àbá wọn ọ̀tọ̀ níbi táwọn ń lọ, ọ̀tọ̀ ni táwa ń lọ. Ìbò Nàìjíríà náà ti fẹ́ dìbò, ṣebí Nàìjíríà sì wà Nàìjíríà. Gbà pé Nàìjíríà làwọn faramọ́, wọ́n ní right àti lọ ṣe nǹkan tó fẹ́ ṣe Nàìjíríà náà. Kí ló dé tó fẹ́ wá dènà ìran odidi ìran millions of people? Èèyàn mélòó ló fẹ́ dìbò náà? Ẹ kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan náà, mélòó ni wọ́n? Mélòó làwọn tó fẹ́ dìbò? Ó yẹ bá mi fi wé millions of people. Ó yàtọ̀, ìrìn àjò oníkàkú yàtọ̀ o. Tìran lélẹ́yìí o, ẹjọ́ o, kẹ́ni kankan má dàrú o. Torí náà ẹjọ́ ẹ jẹ́ ká dìde. Ẹlòmíì ti rò pé gbà tán ti dé 2020 ó ti tán, kò tí ì tán o. Kò tí ì tán. Ṣé ẹ rí èèyàn kan nínú àwọn òṣèlú Amẹ́ríkà ló sọ. Ó ní kò ń ṣe bá a ṣe bẹ̀rẹ̀, it's not how you start. Ó ní how you finish yẹn gangan, òun ni kókó. Ó wá sọ, ó ní and we have to finish for the American public. Ó láwọn láti finish well nítorí orílẹ̀-èdè àwọn. So ṣáwa náà wá nílò ìran tiwa, ṣé à nílò ìran wa, à ń láti finish eléyìí o fún torí ìran wa kó má bàa pa wọn, ká lè lògbó tọ́lọ̀ fún wa, káyọ̀ wá lè kú. So bó ṣe wà nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.